gbogbo ẹ̀yin ìlú ẹkùn social network egun fídíò wèrè kí ló fa fídíò fò tẹ̀sí kì í gan ọ fídíò táwọn ìlú ẹkùn ṣe tẹ̀sí pa ẹ má wọn káìsì kan ẹni fúlàní ni wọn ẹni bádìtì ni wọn nígbà tẹ mú tẹ pẹ fúlàní tẹ pé bádìtì àwa ni kí nẹkú dání ẹ wá ní ẹ bá orí fòpá ẹ bọ oúnjẹ kí ló tiẹ̀ lọ́kọ̀ fún fídíò yìí gan-an tí ọ̀rọ̀ yìí dùn mí pé gbogbo àwọn ọmọ Yorùbá káàkiri àbẹ̀rẹ̀ tí wọ́n dé ọ̀rọ̀ yìí kẹ́ ẹ pé mọ́ àwọn tó wà bẹ̀rẹ̀ kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀ kí ló fa gbogbo kí ni káyọ̀ tó gbé fídíò jáde ẹ kì í wò ká ẹ gbogbo tó lè implicate yín bẹ̀ ni kí fídíò wèrè gan tí ìwà yóò fi àmọ́ wẹ̀wẹ̀dù sí lẹ́nu wọ́n wà mọ́ wẹ̀dù sí lára mo program jẹ́ wáta wọ́n ní fún evidence ni tẹ́ ẹ bá fẹ́ fi ṣe fídíò fún evidence ẹ kó pamọ́ ìwọ̀nba tẹ́ ẹ bá ní pàmò yẹn lè ní bẹ̀ ní kẹ́ ẹ fi jáde ó dà á jọ fídíò nísìn ẹ bá máa wọ ọmọ kan nísìn ẹni wọ́n bọ̀ láti inú igbó láti ọ̀nà Ìkàrẹ́ ẹni inú igbó lẹ ti bá wọn ẹ mú wọn jáde ẹni suspected kidnapper ni wọ́n lójú kámẹ́rà ẹ wá ń gbá wọn lórí ẹ ń ṣe gbódò kíníkan ẹ ń gbá wọn ẹ lù wọn láì tí rí tangible evidence láti fi implicate àwọn ọmọ yìí ẹ rí tangible evidence tẹ́kítò tó suspected kidnapper tẹ́ pé wọ́n ni kò ní ìdí fídíò and kámẹ́rà ẹmọ tó tọ́ láti ṣe náà tí ó sẹ́ni ẹ̀ka tí ó bí yín ṣe bínú gbó lẹ́ ti pàdé bọ́n kó mọ̀ dàbẹ́ ni pé ọ̀pọ̀lọpọ̀ tí ìfọ́nà yẹn jẹ́ play fọ́nà náà kẹ́yìn náà wà comment sí ẹ wà ní tí mo rí pé wọ́n fẹnu kún wa wọ́n fẹnu kún ìlú ẹkùn ẹ̀yin lè tún ṣe báyìí ó lè sàdégbò gbogbo àwọn ọmọ tí tẹ́ kó jáde ẹ sọ fún wọn pé kí wọ́n ti sùúrù gbogbo fídíò tó bá fi jáde kó jí kẹ́yìn kọ́kọ́ máa rí then ẹgbúrò lára yín àwọn tí ó kàwé wà mẹ́ta pé wọ́n mọ tó implicate action kọ̀ọ̀kan ẹ jẹ́ àgbo fídíò yẹn náà kí n tó dé tọ́lọ́ náà kàn lára ni pé ẹ sì jáwé wọn fẹnu kún wa. ilé ìsọmọ aláwọ nínú gbó bàtà jáde àwọn ìlànà ọkọ mi lè wọn náà bàtà tó wà kókó ìlú ẹ̀kọ́ sí gbọdọ àtẹjọ kí ìṣe àtẹjọ náà àwọn ilé ìlànà láti àkóbá àkókò ọbẹ àwọn ilé ìlànà àkókò mẹ́ta láti àkókò àkókò ọbẹ àti òbí wọn ọ̀pọ̀lọpọ̀ ògùn ẹ̀dá ẹ̀dá fún wọn táyọ̀ ìdíjú kọ́mọ̀ báyìí òbí wọn ẹ̀dá afọ ọ̀pọ̀lọpọ̀ ògùn ọbẹ ẹ̀dá ẹ̀kọ́ ọbẹ ẹ̀dá ọbẹ ẹ̀dá so bàtà mi àti báwọn yìí náà wọn náà lọ káyà gbogbo wọn pátá bòrò ni wọn jẹkẹ yẹ àwọn bòrò ni wọn gbogbo wọn báyìí ìlú ẹkùn àwọn ìfẹ́ lókè eléyìí sọmọ àrínú gbó mọtàdé bọ́ọ̀sì yẹn mọtàdé bọ́ọ̀sì yẹn àwọn ànúbọ̀rẹ̀ lé sọmọ ànúbọ̀ àyíbá express ẹ bá kó ọgbẹ́ síbẹ̀ ẹni gbogbo ogun tó ń dènà ogun tó ń dènà lórí burúkú àwọn ọmọdé kò ní orúkọ ní ọmọ náà ti àwọn ilé ìlànà ní kọmọláti ẹgbẹ́ ìlànà ní bọ́ọ̀fù àti àwọn bá dìtì lé so àwọn ìlànà ló gbó. sẹ́rí ẹni wọ́n sóògùn mọ́ra ní gbogbo tẹ kólẹ̀ tẹ gbà lọ́wọ́ gbogbo wọn adúgbò mẹ́gbẹ́ pọ̀ tó yẹ ọ̀bẹ kẹpẹ́lẹ́ ló wà ń bẹ á máa wà ń bẹ ẹni tó ń rinú gbó bọ̀ tó ń bọ̀ o lè má bàdání o lè má bàdání báwọn ti mọ́ ìrìn ọ̀nà torí pé bí àtẹ̀lé tó bá pàdé wọn lọ́wọ́ ẹni tó wà nùgbó ó nọ́mà kó mú bí àwọn bàbá wa ọlọ́dẹ gan àtàwọn bàbá wa tí wọ́n jẹ́ àgbẹ̀ tó máa lọ nùgbó wọ́n mọ́ má dàdá láti fi yàrá rí takùn àrí kankan gbogbo tí nínú fídíò sí wọ́n lù wọ́n débi wípé gbogbo tí ẹ rí lọ́wọ́ wọn yìí tẹ́ ẹ bá kó dé police station gbogbo tẹ́ ẹ rí yìí ọlọ́pàá sọ pé gbogbo tẹ́ ẹ rí nọ́mà náà ni ẹ rí wọn tán ní ìbọn nùgbó òfin kankan ò ní kẹ́nìkan kó mọ́ ní ìnúgbó àbí sófin Nàìjíríà ní kẹ́nìkan kó mọ́ ní ìnúgbó ni òfin Nàìjíríà fàyè gbà kò sọ pé kẹ́nìkan kó mọ́ ní ìnúgbó so gbogbo tẹ́ ẹ kó lẹ̀ yìí kò implicate wọn náà kò implicate wọn kò tí jẹ́ ká mọ̀ pé bandit ni wọ́n gbogbo tẹ́ ẹ rí yìí ẹni lọ́wọ́lọ́wọ́ náà ọmọ Yorùbá náà kò tí implicate pé bandit ni wọ́n tẹ́ bá kó wọn tí tọlọ́pàá ní ìsìn báyìí ọlọ́pàá ó kẹ́wọ́ pé kí lẹ sọ pé mú wọn fún wọn ò fi wọn lẹ̀ ní kò sí wàlí kẹkẹ fẹ́ ṣe tipẹ́tipẹ́ làwọn Haúsá Fúlàní náà ti ń wọlé wọ́n ti ń gbanúgbó wọlé kódà àwọn kan wọ́n fi mọ́tò wọn wọlé bí iṣu ni wọ́n ti rí ilẹ̀ Yorùbá bí London máa ṣe rí ilẹ̀ Yorùbá nìyẹn ṣùgbọ́n tí wọ́n rí pé ìwò ní fídíò wèrè gangan ni wípé ok mo mọ̀ wípé ó ṣeé ṣe kẹ́rẹ́ àwọn èèyàn núgbó ẹ̀yin ò ṣe investigation yín ara investigation yín ni pé ẹ̀rí wọn núgbó ẹ tọ́ṣọ̀ wọn ẹ̀gbá olójú ẹ̀gbá wọn mọ̀ ẹ̀ sí gbogbo ẹ̀ investigation láti mọ̀ bóyá ṣe ní information bá ní ìṣẹ̀lẹ̀ wọn ni ó ń nọ́mà bọ̀ ìyẹn wọn ò kí fídíò yẹn sọ online ẹ sì mọ̀ fídíò tẹ́tí tọ́ṣọ̀ yẹn sọ online even níbi tẹ́ mọ̀ pé ẹgbẹ́ gbọ́dọ̀ láwọn ẹni ìdí àwọn kan tẹ́ pé wọ́n mọ̀ òfin láàrin yín
ẹni tí ọlọ́pàá bá yìnbọn lọ́wọ́ rẹ̀ torí gbogbo tó lè implicate ẹ̀ tẹ́lẹ̀ tó pààyàn tọ́lọ́pàá bá fẹ́ tí ó bá fẹ́ ṣe fídíò ẹ̀ wọ́n kọjú wọn sí ẹ̀yìn gírí ni àbí kó da ìkàbọ̀ wọn lójú mo sì ẹni tí ọlọ́pàá tó pààyàn yóò pé suspected lọ́pàá tó pé ẹ pè suspected ẹ wá lù wọn tó báyìí mo tó wá dùn ní pé kí ni fídíò ẹ lè iṣẹ́ yìí ni ẹ lè lù wọ́n láti gẹ́kì òtítọ́ bóyá ẹ lè lù wọ́n pọ̀tì yẹn ò ní ìdíkà ẹbí sọ̀rọ̀ láàrin kí lè ráyìn implicate ara yín fún ní ìsìn báyìí kí lè mo sọ pé tẹ́ bá fi gbé fídíò ẹ lọ wò ẹwọ fídíò wìrì lẹ́sẹ̀ a máa play fídíò yẹn tán tó gbogbo fídíò yẹn mo mọ̀ pé kí lè fi lè implicate àwọn ẹni kí ni ohun tí ẹ ṣe ní ìsìn báyìí kí ni ò ní jẹ́ kí gbogbo àwọn bàbá onígò kan báyìí tó lóun ọmọọṣẹ́ OPC tó ti fẹnu jáwáyà kiri tẹ́yìn sọ́nà dandan kí ni ò ní jẹ́ kí kọ́rọ̀ wọn kó fẹ́ mọ sẹ́mú wa lára báyìí kí ni ẹ̀yin ẹ̀kẹ́ gbogbo àwọn tí wọ́n kó dá ni pé sẹ́lá mọ̀ ẹ̀kùn ìyí tí ó tún OPC dáwọ́kọ́ ti ń gbà yẹn nìyẹn tí wọ́n rí nídìí pé OPC wọ́n fi ń yàn àwọn èèyàn jẹ ni èyí táwa complain àwọn èèyàn wá di innocent people wọ́n kọ́ lọ sínú gbé wọn lọ́lù wọn wọ́n ṣe ń fi àjà àwọn èèyàn wà lẹ́yìn náà ṣe ń fi àjà àwọn èèyàn wọn èyí táwa complain pé wọ́n ṣe fún wa tí wọ́n ẹ̀kún fi dìde láti jà lẹ́yìn náà ti ṣe fún wọn tó wá jẹ́ pé ẹ padà pẹ̀lú ní ìpèkìlì ọmọ ìbóyá pé àwọn yẹn wọ́n padà wípé wọ́n padà wà jùtì wọ́n wà jùtì àwọn eléyìí tẹ́ kó ìsìn múlẹ̀múlẹ̀mù wọ́n wà jùtì ìtàrí àwọn ọmọ yẹn ṣe wà sí fídíò wọn online ẹ lè yín kò lè fídíò wọn online ẹ lè kó wọn fẹ́ nìyẹn kan náà ní tí mò ń sọ nìyẹn wọ́n spanner lost ni tó láwọn yẹn náà fẹ́ pa yín ni but àwọn eléyìí kò sí ìbọn nu ẹrù wọn kò sí ìyẹn tẹ́lẹ̀ fi implicate wọn nu ẹrù wọn ẹ wá kó wọn fídíò tẹ́ ń ṣe ló ṣe ẹ̀dùn méjì pé why àṣẹ ti kó wọn yes ọlọ́pàá náà máa ṣe tí wọ́n mú yàn wọ́n wá sáyẹn certification mo tọ̀ fún yàn bí kẹ́ mílíọ̀nù bọ́ tọ́lọ̀kọ̀ bá kàn ti mọ̀ pé ayé nìyí innocent ni yóò kàn sọ fún wọn gbáyé ní pé innocent lẹ́ta mú kò mọ̀ kankan o gbogbo ibi tọ́lọ̀pàá ti tọ́ sí yàn kò ní fi léde kún òfin yàn yín o gbogbo àtàwọn wèrè ìtẹ́gbẹ́mi lọ lọ́rí gbogbo tẹ́tí lù mí sẹ́fi léde yàn sẹ́fi léde ayé ni wọ́n lù mí ẹ̀mí fẹ́ bọ́ wọ́n lù mí tójú dà tí tẹ́tí òdì tójú òdì náà mọ́ tẹ́tí di sẹ́lẹ̀ fi sẹ́mọ́ fi wú àwọn kábàáyé léde sí wọ́n fáyé ni gbogbo nǹkan ìlànà ilé ọmọ kó jáde pẹ́sẹ́ tí àìsàn fún yín láàrin wọn ìjà ní ìwé Sunday Igboho sí mẹ́ mo kò Sunday Igboho wà intelligent tó wà láàrin wọn yóò sọ wọn pé ayọ́ ẹ̀wọ̀n tẹ́ kó ní ìbúlẹ̀ tí kó wọn ó yá even ní tó mẹ́yìn gan máa ṣe fídíò máa rìkọ́ọ̀dù yẹn máa ẹ̀yìn gan ti dín dáwọ̀tù pé innocent ni wọ́n táìpẹ́ ìgbẹ́mọ̀ pé bandit ni wọ́n ni nídìí kó ẹ ṣe fídíò àbí tá a lẹ́fẹ́ kó wọn lé lọ́wọ́ ẹ̀mọ tó tọ́ láti ṣe apẹ́ tó tọ́ ẹ̀yin náà wá ṣọ́ọ̀pù bandit ni wọ́n but wá wà ṣọ́ọ̀pù bandit ni wọ́n nìyẹn ẹ ti mọ̀ mú lóhùn why beating ok nígbà tẹ́ wá lù wọ́n tán tẹ́ lù wọ́n ẹ ti padà mọ̀ pé wọ́n ṣe bandit àbí tẹ́ lù wọ́n tán why putting it online kí ló tó kọ̀ online torí gbogbo tí ẹ ṣe yìí sí báyìí àwọn yóò kàn jókòó wòra àwọn táwọn ọlọ́pàá pàápàá wọ́n kàn jókòó wòra tẹ̀bù ni tí tẹ́tẹ́ mọ̀ ṣe ni wọ́n kàn máa competition ìyàwó Nàìjíríà anybody lè níbi tó bá wù kí lẹ́ẹ̀rí pẹ̀lú ẹ̀rọ ta ẹ̀rí ẹjẹ agbó fídíò ẹ̀ síwájú mo fẹ́ ká fídíò ẹ̀ tán kí wọ́n tó sọ̀rọ̀ sí kẹ́yìn kí gbogbo ẹni tẹ́ ń wú tájọ́ wò náà kẹ́ wá wo in tó lè implicate èèyàn tẹ́rù pé sáà fíìmù ìwádìí òtí. Hello. Yes, ma. Ọdún dákẹ́. Kò sí wàhálà. Ẹ ká máa jẹ jẹ́fà kábàlẹ̀. Irú ẹkùn security network is video call. Irú ẹkùn security network jẹ́ kẹ́jẹ́ kan máa rí ojú mi rẹ̀. Kí ni ṣe suspected kidnappers? Àwọn ẹlẹ́dàá ń bọ̀ láti àkọ́gbá àkọ́kọ́. Àwọn ẹlẹ́dàá ń àkọ́kọ́ mílíọ̀nù láti àkọ́gbá àkọ́kọ́. Báyìí bẹ́ẹ̀ ni wọn ọ̀pọ̀lọpọ̀ ogun ogun ẹ̀dá ẹ̀dá kọ́tọ́jú wọn táyọ̀ did you come back ogun ẹ̀dá ogun ẹ̀dá ogun ẹ̀dá ogun ẹ̀dá. Ọmọdé àjẹyà o. Èlò ẹ̀kọ́ wa nínú gbó ó lè sàmú àwọn lọ́wọ́ ṣùgbọ́n bàtà náà ṣe àwọn ẹlẹ́wàjọ express máa ń sọmí sí lẹ́gbẹ́ òkè níbi ní lẹ́lẹ́yìn ìgbà ìdájú mu. Ogun tó ń dè máa ogun tó ń dè máa lórí burúkú ogun tó ń lò tán ní múlá yẹn. Ogun ẹ̀kọ́ àwọn aṣáájú àtọ̀bẹ́ ẹ̀kọ́ ògùn jáde àwọn ilé ìlàmú ní
ìyá lọ́nu bọ́ fún abẹ́gẹ́ ẹ̀yọ̀kẹ́ni kàkàlà náà so àwọn ìlànà ló gbó sípò àdéhùn ní abá olórí burúkú eléyìí ló ẹ̀kọ́ wa eléyìí ó rẹ̀ sàmà lọ́wọ́ ṣùgbọ́n bàtà máa ṣe àwọn olórí lájọ sọ́ọ̀tì máa ní sọ́mísì ní àgbókè ní ìpínlẹ̀ nẹ́lẹ́yìn nílùú bàbá wa gbẹ̀ngàn tí mo àwọn eléyìí làwọn bọ̀lá láti àkọ́kọ́ àkókò ọ̀pọ̀lọpọ̀ ogun rẹ̀ kọ́ ẹ̀rọ lẹ́sẹ̀. wọ́n sọ̀rọ̀ kọ́ wọ́n láwọn kan gé àwọn kan lápá kí lẹ́fí tẹ̀sán àwọn tẹ́ni wọ́n gé lápá ọ̀rọ̀ yìí ti ń póríṣi mẹ́ta ó fi ń póríṣi mẹ́rin ẹlẹ́ àwọn kan bọ̀ láti ẹni wọ́n bọ̀ láti Ìkàrẹ́ lẹ́múlẹ̀ pàdé wọn ẹ tún láwọn kan pé wọ́n lánàá wọ́n tún gé ẹnìkan lápá